Welcome to Ọmọdé TV níbi tí a ó ti máa mú wá sí etí ìgbọ́ wa ní bó ṣe ń lọ ní agbo film industry àti bí ó ṣe ń lọ ní agbo àwọn òṣèré ní ọlọ́kan òjọ̀kan. Èwo ni sinimá tí a mú wá fún wa ní òní? Sinimá tí a mú wá fún wa lónìí òun ni Ìjà Ẹdán. Ìjà Ẹdán, gẹ́gẹ́ bá ti ṣe rí Ìjà Ẹdán wípé fíìmù yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé ó dùn, tó làmìlaka, tó dẹ̀ kọ́yàn lọ́gbọ́n, tó dẹ̀ wà interested. Èyí tí ó dùn gidi gan tí mo dẹ̀ lérò pé gbogbo wa ti wo apá kìíní Ìjà Ẹdán. Nígbà tí apá kejì ń bọ̀ lọ́nà, ẹ bá máa tẹ subscribe button YouTube Ọmọdé TV yìí, kẹ́ bá máa tẹ subscribe button wa, kẹ́ dẹ̀ bá máa like, kẹ́ dẹ̀ bá máa share. Nígbà tí apá kejì bá jáde tí ẹ ó fi lè ní àǹfààní láti fún yín ní update apá kejì Ìjà Ẹdán. Tó ẹ já bẹ̀rẹ̀ láti orí ìyá Péjú Ògúnmọ́lá. Kí ló fà á tí Péjú Ògúnmọ́lá fi rán arákùnrin tí ó máa ń rán káàkiri tí ó ń lu ìlú bàtá sí àwọn ènìyàn létí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè? Kí ló wà láàrin, kí ló fà á tó fi jẹ́ pé ó kọjú sí tó kọjú ìjàdá Alébíoṣùn tí ó sì gbẹ̀mí Alébíoṣùn? Ìjẹ́sà àti ẹ̀lẹ́mọ̀ kan tó wà ń bẹ̀ náà. Suspect ibẹ̀ náà ni ẹ jẹ́ kí a dé inú apá kejì. Tí a bá dé inú apá kejì Ìjà Ẹdán, a ó rí Bẹ̀bẹ̀lúkẹ́ tí ó tún ṣẹlẹ̀ níbẹ̀. Ìjẹ́ ṣé ó rẹ́yìn Ọ̀dúnládé Adékọ́lá bí ó ti ṣe rẹ́yìn Lálùdé? Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé òun náà ló ṣe kíni, ló lu ìlù sí Lálùdé létí tí Lálùdé fi jẹ́ Ọlọ́run nípè. Kí ló fà á gan tí Lálùdé fi ní pé kí wọ́n má ṣe ọdún èyí tí wọ́n máa ń ṣe ní inú ìlú? Kí ló fà á tó fi ní pé kí wọ́n má ṣe ọdún kankan tàbí ayẹyẹ ní inú ìlú? Ó dájúdájú ó ní kankan tí ó so mọ́, tí ó dẹ̀rọ̀ mọ́ lẹ́yìn ni ó fi ní kí wọ́n má ṣe ọdún. Tó ẹja sáré dé òkè lọ́hùn-ún nígbà tí a mọ̀ padà wá. Tó fún gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp ní ilé lóko lẹ́yìn odi all over the world, àyè àti àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp báyìí. Àyè àti àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp ní ilé lóko lẹ́yìn odi. Ẹgbẹ́ WhatsApp ń bẹ ní ìpínlẹ̀ Èkó, wọ́n bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n bẹ ní Kwara, bẹ́ẹ̀ ni wọ́n bẹ ní Ògùn State, wọ́n bẹ ní ìlú Èkìtì. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni ẹgbẹ́ WhatsApp fi ìkàlẹ̀ sí, tí wọ́n sì làmìlaka, tí wọ́n sì gba sàtífíkèètì èyí tí ó yanrantí, tí ìjọba sì fi òǹtẹ̀ lò ẹgbẹ́ WhatsApp. Fún gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp, ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +218 9101 86730 lẹ́ẹ̀kan sí +218 9101 86730. ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Àwa náà ni ẹ máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, tàbí kẹ́ tó kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí +218 44 04 983 lẹ́ẹ̀kan sí túgbè lẹ́ẹ̀kan sí +218 44 044 983. ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún gbogbo àwọn tá a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp, tàbí kẹ́ ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹta yìí +356 79 46 0002 lẹ́ẹ̀kan sí +356 79 46 0002. Tó gbogbo àwọn tá a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp, ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lọ́gán àwọn àdé yín padà sí inú ẹgbẹ́ WhatsApp tí a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp. Tó ní bí a ti ṣe ń bá lọ ní abala Ìjà Ẹdán. Tó iṣẹ́ wo gan-an ni Ọdúnládé ń ṣe nínú Ìjà Ẹdán yìí? Ṣé jagunjagun ni àbí jàgùndà? Torí pé kò tí ì fi gbogbo ara yé everybody wa nínú Ìjà Ẹdán yìí pé ṣé jagunjagun ni Ọdúnládé ni àbí Ìjà Ẹdán? Ìjẹ́ ṣé ìbejì gan ni ọmọ Ọdúnládé, èyí tí ó lóun fẹ́ máa ja olè, tó ní iṣẹ́ olè jíjà lòun yàn láàyò láti máa jà? Ṣé ìbejì ni wọ́n ni àbí ẹyọ̀kan ni wọ́n? Kí ni nǹkan tó padà wá gbẹ̀yìn ọmọ Ọdúnládé èyí tí ó lóun fẹ́ máa ja olè, tó ní iṣẹ́ alọ́kólóhun kígbe lòun fẹ́ yàn láàyò? Kí ló ṣẹlẹ̀ sí wọn nínú sinimá yìí? Kí ló ṣẹlẹ̀ sí nínú sinimá yìí? Inú apá kejì náà ni a ó ti máa rí. Ẹ bá máa like, kẹ́dẹ̀ bá máa subscribe sí Ọmọdé TV. Ẹ bá máa like, kẹ́dẹ̀ bá máa subscribe sí Ọmọdé TV nígbàkúùgbà tí apá kejì Ìjà Ẹdán tó bá jáde síta, a ó lè máa fi fún wa, a ó lè máa fi tẹ́ wa létí wípé ó ti jáde síta. Tó ẹja tún dé òkè lọ́hùn-ún nígbà tí a tún máa padà wá. Tó fún gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ Ajíbọ́rọ̀ Films Production, fún gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ wọn, fún ilé ẹ̀kọ́ Ajíbọ́rọ̀ Academic, wọ́n ti wà ní ìlú Ìlọrin báyìí. Fún gbogbo wa tá a bá fẹ́ darapọ̀ mọ́, tá a bá fẹ́ jẹ́ eléré orí ìtàgé ni, editor ni,
kámẹ́rámánì lọ́lọ́kan òjọ̀kan tí ń bẹ nínú iṣẹ́ eré orí ìtàgé. Tí a bá fẹ́ darapọ̀ mọ́ wọn, wọ́n ti wà ní ìlú Ìlọrin, wọ́n ti fi kalẹ̀ sí ìlú Ìlọrin báyìí. Ẹ kàn sí wọn ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +356 79 46 0002. Lẹ́ẹ̀kan sí +356 79 46 0002. Tó ẹ kàn sí wọn, àwọn náà ni wọ́n mọ̀ dá yín lò fún gbogbo àwa tí a bá fẹ́ di actor and actress, tí a bá fẹ́ di ọ̀kan gbòógì nínú eléré orí ìtàgé, tí a dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ Ajíbọ́rọ̀ Academy. Wọ́n ti wà available báyìí láti darapọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni fún gbogbo wa tá a bá tó fẹ́ gbé iṣẹ́ wa fún marketer bákan náà. Àwọn náà tún ni marketer tó gbayì, tó dáyántọ́, tó ń rọ́ tìkẹ́tìkẹ́ nígboro lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí. Àwọn náà ni Ajíbọ́rọ̀ Market Nigeria Limited. Àwọn náà ni ẹ gbé iṣẹ́ yín fún wọn. Bóyá ẹ fẹ́ gbé àwo orin fún wọn ni, àwo sinimá ni, àwọn lọ́lọ́kan òjọ̀kan wọ́n wà reliable láti bá ṣiṣẹ́ pọ̀. Oríṣiríṣi ọ̀pọ̀ iṣẹ́ ni wọ́n ti package síta, bí èmùrè, ìjà ẹlẹ́yẹ, lóríṣiríṣi iṣẹ́ ni wọ́n ti package síta. Iṣẹ́ kan náà tún bọ̀ lọ́nà báyìí tí yóò jáde sí YouTube ní àìpẹ́ yìí. Ìbínú yèyé odò, ìyẹn náà ti wà lọ́nà. Àwọn náà ni wọ́n package ẹ̀ síta. Iṣẹ́ kan náà tún ń bọ̀ tí wọ́n tún ti ń package lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí. Ìlú àwọn òkú, ṣé àwọn sinimá tí à ń sọ yìí, ẹ má dúró pẹ̀tíwò láti wò ó tí wọ́n bá ti jáde. Ajíbọ́rọ̀ Films Nigeria Limited, àwọn náà ni wọ́n ń package àwọn iṣẹ́ yìí. So fún gbogbo àwa tá a bá fẹ́ gbé iṣẹ́ wa fún wọn, ẹ jẹ́ ká gbé iṣẹ́ wa fún wọn. Lọ́wọ́ kan wọn ó bá wa ṣe iṣẹ́ wa láṣeyọrí. Fún gbogbo àwa tá a bá tún fẹ́ kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní ẹ̀ẹ̀kan sí +356 794 0002. Lẹ́ẹ̀kan sí +356 79 46 0002. Ẹ kàn sí ọmọ Ajíbọ́rọ̀ lórí Facebook wọn, ọmọ Ajíbọ́rọ̀, lórí Instagram handle wọn, ọmọ Ajíbọ́rọ̀, lórí Twitter wọn, ọmọ Ajíbọ́rọ̀, TikTok handle wọn náà, ọmọ Ajíbọ́rọ̀. Ẹ kàn sí wọn, àwọn náà ni wọ́n ò dá yín lò lọ́gán. Tó bí a tún ṣe ń bá a lọ ní abala sinimá tí a gbé wá sórí ètò fún tòní. Ìjẹ́ nínú apá kìíní yìí, ìjẹ́ ṣé a mọ̀ pé a rí wípé arákùnrin tí Péjú Ògúnmọ́lá tó ń rán níṣẹ́ yìí, ó jáde sí Ọdúnládé Adékọ́lá tó sì lu ìlú bàtá yìí sí etí Adékọ́lá. Ìjẹ́ ṣé ó padà rẹ́yìn Ọdúnládé àbí Ọdúnládé kápá? Ìjẹ́ kí ni nǹkan gan tí arákùnrin yìí ń jà á fún? Kí ni nǹkan gan tí arákùnrin yìí ń jà á fún? Ẹ ṣá pàdé nínú apá kejì sinimá yìí. Ẹ má já gbàgbé láti máa bá wa máa tẹ subscribe button yín, láti máa like, láti máa share, láti subscribe sí Ọmọ Adé TV. Thank you so much.